ẹ bá pàtẹ́wọ́ fún èṣù báyàwó náà ó lọ ṣèṣù èṣù àwọn bàbá náà ni ẹ máa bọ̀ bí èṣù wọ́n dẹ̀ wá gbà rí àwọn yọ tèṣù kúrò èmi náà fẹ́ yọ tèṣù kúrò ṣùgbọ́n owó ò sí níbi bí ìsàlẹ̀ ṣòkòtò bí ọlọ́ọ̀ ló wà. Èṣù come and collect from my boyfriend too. He said that he should. Eshu don dey roja. Eshu. Right now, Eshu is cashing out. Eshu. Allah no ni ko níbẹ̀. Eshu is cashing out right now. Eshu. If you want to cash out like Eshu, maybe you go learn. Maybe you go learn this Eshu work. Eshu. Èṣù tó ń lo Samsung gold ó yẹ èṣù ẹ fún èṣù ní tẹ̀sù ẹ dúró èṣù ẹ dúró lọ́dọ̀ bàbá yẹn. If you don't want Eshu to do you. ẹlẹ́nu wa kábíyèsí ẹ tó dé mo ní ìtàn náà rẹ̀ náà nínú ìpínlẹ̀ àti sọ pé kì í sí ẹni kò lọ wá ewé ọparun èyí táwọn èèyàn pè ní bambú ewé ọparun.
làwa ń fọdún ṣe ọdún lóde lóde ọdún lóde lóde là ń ṣe lóde là ń ṣe àwa kì í yàrá àwa kì í gbà ọdẹ gbọgbọ ìfúnná làwa ń fọdún ṣe ọdún lóde lóde là ń ṣe. Àkọ́kí alábàárà bá yíyá ohun tí ẹ ṣe lónìí. Ìwà tí ẹ wù ló ń gbà ní ẹrù. Amúnisìn